mọ gbogbo àwọn bàbá Muyideen Bello, ẹ̀yin tẹ́ bá mọ Ooni of Ife, ẹ̀yin tẹ́ bá mọ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin lọ́balọ́ba tí ìran yóò ní kú sóko ẹrú, iṣẹ́ dọwọ́ yín báyìí. Iṣẹ́ di ọwọ́ gbogbo lọ́balọ́ba tí ìran yóò ní kú sóko ẹrú. Iṣẹ́ dọwọ́ gbogbo ẹ̀yin ọlọ́lá ọlọ́rọ̀, gbogbo ẹ̀yin tẹ́ wà lókè tẹ́ ní connection, ọwọ́ gbogbo yín ni iṣẹ́ kù sí báyìí. Bí Májàsọ́lá ṣe máa wọlé láti wá ṣayẹyẹ ìkẹyìn fún màmá wọn, ó ṣe pàtàkì, ó ṣe kókó. ọ̀rọ̀ rèé o, gbogbo èèyàn, gbogbo ọmọ Yorùbá pátápátá. Lady K ti fohùn ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá, gbogbo lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá, gbogbo èèyàn tó nífọ̀n tó lè kánná pé ẹ gbọ́, ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé, ìgbésẹ̀ wo lẹ fẹ́ gbé, ìgbésẹ̀ wo lẹ ti ń gbé láti rí i pé màmá Sunday Igboho Òòṣà, bàbá Dami Májàsọ́lá, gbé màmá wọn tó wọlẹ̀ sùn lọ́jọ́sí, wípé wọ́n ní ayẹyẹ ìkẹyìn tó làmìlaka, wípé ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí ẹ̀. Ìbéèrè ńlá ni Lady K ń béèrè yìí o lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń torí wọn jà, tí wọ́n ń torí wọn jìjàgbara, wípé kọ́mọ Yorùbá lè ní freedom, kọ́ lè gbòmìnira. Wọ́n wá ń béèrè pé planning lórí ayẹyẹ tí wọ́n fẹ́ ṣe fún màmá Sunday Igboho, ìgbésẹ̀ wo làwọn ọmọ Yorùbá ti ń gbé, làwọn èèyàn ti ń gbé. Kò wá ń ṣèyẹn nìkan o, wípé bí olóyè Sunday Igboho Òòṣà ṣe máa wọ Nàìjíríà láti wá ṣe ayẹyẹ ìkẹyìn fún màmá ẹ̀ láìsí kọ́nu-kọ́họ kankan nínú, tí ò ní wàhálà kankan nínú, àwọn tó nífọ̀n tó lè kánná tán ní connection àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé àfi kí wọ́n tètè gbé ìgbésẹ̀ báyìí o. Kò yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ máa béèrè lọ́wọ́ olóyè Sunday Igboho gbogbo ẹbí ní rálì nǹkan tó yẹ kí wọ́n ṣe planning lóríṣiríṣi, wípé ìgbésẹ̀ wo ni wọ́n ti ń gbé. Welcome to DIGINAIJA. Remember to like, share and follow us. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Lady K fi ránṣẹ́ sí àwọn ọmọ Yorùbá lọ́balọ́ba, àwọn èèyàn ńláńlá nílẹ̀ Yorùbá, pé kódà Ooni of Ife, pé ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé lórí ọ̀rọ̀ ayẹyẹ ìkẹyìn tó yẹ kí a ṣe fún màmá olóyè Sunday Igboho. Ẹ jẹ́ á gbọ́. Solution bọ́mọdé yẹn bó ṣe máa wọlé. Solution bí ọmọdé yẹn bó ṣe máa wọlé láti wá ṣe ayẹyẹ ìkẹyìn fún ọlọ́kàn tó wà wá sáyé, òun ló ní ládìdì báyìí. Ọmọdé yẹn bó ti dọ́mọ orúkọ ọdún bàbá náà màmá, ìrìnàjò Yorùbá nation ni màmá lọ sí, tó dẹ̀ máa wà nínú rẹ́kọ̀dù ayérayé. Tí màmá ò bá máa ronú ìrònú ọmọ, màmá sì máa wà láyé, màmá sì young. Òun ni mo ṣe play fídíò ọ̀hún àti chief imam. Ẹ wo bí màmá yẹn ṣe ta kébékébé, ó mà ṣe o. Ẹ wo bí màmá yẹn ṣe fresh láwọ̀, kò sí àwọ̀ ìyà lára ìyá tá bá sọ wípé ìyà ló jẹ ìyá ẹ̀. Ìrònú ọ̀rọ̀ Yorùbá nation, ọ̀rọ̀ ọmọ, òun ló mú màmá lọ. Kí wá ní gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé kí la fẹ́ ṣe? Màmá wà bí tó wà báyìí sí. Ṣé bá ṣe máa dá Sunday Igboho dá nìyẹn? Ṣé bá ṣe máa wò nìyẹn kí màmá wà bí tí wọ́n wà? Nǹkan burúkú jáì ni. Solution kí làwọn ọmọ Yorùbá fẹ́ ṣe? A nídìí àṣẹ láti ọ̀dọ̀ Májàsọ́lá, a nídìí àṣẹ kankan, àdìdì ẹ̀, àdìdì àṣẹ pé ṣèbí Igboho tí sọ̀rọ̀, ṣèbí Igboho tí, kí lẹ fẹ́ kí Igboho bọ́ta wá sọ? Kí Igboho sọ fún yín pé kẹ́ lọ bóun bẹ̀bẹ̀ àbí ti kéde? Ṣé kí Igboho sọ fún yín kẹ́ lọ bóun bẹ̀bẹ̀? Ẹ̀yin tẹ́ bá mọ gbogbo àwọn bàbá Muyideen Bello, ẹ̀yin tẹ́ bá mọ Ooni of Ife, ẹ̀yin tẹ́ bá mọ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin lọ́balọ́ba tí ìran yóò ní kú sóko ẹrú, iṣẹ́ dọwọ́ yín báyìí.
iṣẹ́ di ọwọ́ gbogbo lọ́balọ́ba tí ìran yóò ní kú sóko ẹrú. Iṣẹ́ dọwọ́ gbogbo ẹ̀yin ọlọ́lá ọlọ́rọ̀, gbogbo ẹ̀yin tẹ́ wà lókè tẹ́ ní connection. Ọwọ́ gbogbo yín ni iṣẹ́ kù sí báyìí. Bí Májàsọ́lá ṣe máa wọlé láti wá ṣayẹyẹ ìkẹyìn fún màmá wọn, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Wọn ò gbọ́dọ̀ sìnkú màmá lẹ́yìn Májàsọ́lá. Kókò yẹ gbọ́ bàbá dà wá láàmú nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wà lókè, kókò yẹ bàbá dà yín láàmú. Ó wà lọ́wọ́ gbogbo wa báyìí. Kì í ṣe à ń jókòó sórí social media, à ń sọ story, à ń ṣe show, à ń rojọ́. Kì í ṣe òun lọ̀rọ̀ tó wà lẹ̀. Way forward. Kò ṣe ohun tó bójú mu kí bàbá yẹn lo 2 weeks ní mọ́ṣúárì. Ṣé owó tó fẹ́ fi ṣe tòkú ni ò sí ni? Tó bá jẹ́ pé Májà ò sí níbi tí wọ́n wà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu Lady K yìí sí gbogbo ọmọ Yorùbá pátápátá pé àwọn ìgbésẹ̀ wo ni wọ́n ṣe tán láti gbé o, àbí gbogbo èèyàn kọjá máa wo olóyè Sunday. Ẹjọ́ ta lẹ́ni bá wí. Ọládòkun, wọ́n ní go and learn how to talk. You are too rude. Rude as how? Èwo la fi rude nínú ọ̀rọ̀ tá à ń sọ bíbá yìí sí? Ta la bú bíbá yìí sí? Àbẹ́mi kọ́ ni dádì mi bá wí. Mo bọ̀ ọ́. Bóyá èmi kọ́ ló bá wí because mi tí mo ta fi rude nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ sí. Èwo la sọ ta fi rude? Ṣé mo ti búyàn bíbá yìí ni? Ṣé mo ti búyàn bíbá yìí sí ni ọ̀rọ̀ tí mo sọ wípé ọ̀rọ̀ ìjà kan ló kàn? Solution bá ṣe máa bẹ̀bẹ̀ àwọn tá a bá lè connect mọ́ láti lè jẹ́ kí ẹni ẹlẹ́ni wá sílé wá ṣayẹyẹ kẹyìn fún bàbá wọn, fún ìyá wọn. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. Kò jẹ́ bó ti jẹ́ gbogbo ọmọ Yorùbá, òun náà lẹ ti gbọ́ yẹn o. Ẹ drop comment yín kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí. Remember to like, share and follow us. Thanks for watching.